mi ni Gbàdámọ́sí Isiaka tí gbogbo èèyàn mọ̀ sí Adeleke Ayélófin. Ohun tó gbé wa débi ní àyájọ́ ti tèní òun ni lancement tí àbúrò wa tí ó fẹ́ ṣe tí wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ òun ló mú wa débi. Àkọlé fíìmù náà Òyẹ ni wọ́n pe àkọlé fíìmù ọ̀hún bẹ́ẹ̀ ni. Láti Kútọ́nù ni a ti kúrò nítorí wípé kí ni ṣe rí ọmọ ìyá wa tí ó ń ṣe lancement yìí ó jẹ́ ẹnìkan tí ó lẹ́kọ̀ọ́ púpọ̀. Ẹ rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń ṣe lancement tí wọ́n ń pe àwọn èèyàn kódà kí wọ́n tẹ̀ fẹ́ ṣe ṣíṣe ẹ rí tá bá pè ẹ bí wọ́n ṣe pé gbà tó bá wo bí tẹ́lẹ̀ ṣe wà ó ti lè má lọ. Ṣùgbọ́n eléyìí ó jẹ́ ẹnìkan tó ń gbé ó lẹ́kọ̀ọ́ ẹ rí ó ní àpọ́nlé bẹ́ẹ̀ kan náà ó sì tún ní ọ̀yàyà kódà tó bá fẹ́ ṣe nǹkan tó bá fẹ́ ṣe ṣíṣe ó sọ fún òun náà láti ṣe kíni òun láti débẹ̀ ìdí nìyẹn tá à náà fi sọ pé rárá o kò síbi kíbi tá a bá gbé wà á láti débi. àmọ̀ràn tí a lè fún iléeṣẹ́ yìí òun ni wípé kíni iléeṣẹ́ yìí pẹ̀lú àṣẹ títọ́ lọ́hùn yóò ní lọ síwájú nítorí ńgbà tá a gbọ́ pé irú iléeṣẹ́ báyìí wà à ń rí wípé wọ́n fẹ́ máa fi ìṣe tí wọ́n fẹ́ fi máa gbé àṣà àti ṣe sókè ni inú mi sì dùn láti gbà tí mo ti gbọ́ pé irú nǹkan báyìí wà nítorí pé tá a bá fẹ́ fojú inú wò àwọn nǹkan báyìí wà nù kan tí wọ́n pé ń kó ìpalára bá àwa artiste Yorùbá rí tá a bá fẹ́ fojú inú wò á láti mọ̀ ní pé àwọn artiste Yorùbá kó tó lè dín pé èèyàn máa ń mọ̀ wọ́n dáadáa á láti mọ̀ rí wọn nínú télé nígbàkigbà lóòrèkóòrè tó jẹ́ wípé wọ́n máa ṣe eré ìtàgé tàbí wọ́n máa rí àwọn fíìmù wọn lọ́lọ́kan ọ̀jọ̀kan láti bẹ̀ lọ ibi tí àwọn èèyàn ti máa ń mọ̀ pé àwọn eléyìí àtìsí báyìí ibẹ̀ yẹn gan ni ẹ ti máa ń gba orúkọ ẹ̀rí nítorí ìdí èyí inú mi dùn gan-an tí mo gbọ́ pé iléeṣẹ́ yìí pẹ̀lú àṣetọ́ Ọlọ́run DSTV Yorùbá tiwantiwa Ọlọ́run bá yóò jẹ́ kí ó ní lọ síwájú.